kókókó báyìí lára ọ̀tá le Sunday Igboho ṣá olóyè májàsọ́lá owó bàbá dámìrè o olóyè Sunday Igboho ṣá ò ṣàìsàn bẹ́ẹ̀ ni kò ní depression gbogbo ẹ̀yin tẹ́ ẹ rò pé ti tán fún Sunday Igboho ṣé ẹ ti rí i pé pírí báyìí lológun jí a kì í bá òkùnrin ẹyẹ lórí ìtẹ́. Welcome to DIGINAIJA, where we bring you the latest stories. Remember to like, share, and follow us. There had been rumors about Sunday Igboho's ill health and depression. Àwọn èèyàn ti rò pé depression ti bá bàbá o, wípé olóyè ò tiẹ̀ lè jáde wọn lè sọ̀rọ̀ mọ́, wípé àìsàn ti kọlù wọn. Àmọ́ òun náà lè rí nínú fọ́nrán tá a máa fi hàn yìí pé Chief Sunday Igboho himself has now addressed his concerns and has started that he is in good health. Ẹ̀rí níbi tí wọ́n ti ń ṣe exercise, ẹ̀rí ni wọ́n ti ń sọ̀rọ̀. And of course, he's standing strong. Fighting for people's right should not be considered a crime. Lóòótọ́, àwọn èèyàn ti lè kọ olóyè sílẹ̀, ṣùgbọ́n God's grace is still with him. Orí ọ̀fẹ́ Ọlọ́run ṣì wà pẹ̀lú wọn. Tó sì ń jẹ́ kán dúró dáadáa. Sunday Igboho is still alive. He will eventually return to Nigeria, as being in exile is not unique to him. Àwọn nìkan kan náà máa kọ́kọ́ wà ní exile, ṣùgbọ́n eléyìí máa jẹ́ ká mọ̀ pé bàbá ṣì wà ń bẹ̀, bàbá ṣì dúró digbí. You can say anything you like about me. Don't care. I'm still strong because God is my creator. But remember, this world is not our home. We will leave one day. Thank you. Lóòótọ́ àwọn kan lè sọ pé olóyè Sunday Igboho wọn ò ní formal education ní pé wọn ń ṣe graduate, àmọ́ ìtàn sọ yìí náà wọ́n gbìyànjú. Àyàtọ̀ sí yẹn gan ẹ rí pé he is actively advocating for justice. While àwọn tá a rò pé wọ́n kàwé, wọ́n lóyè, wọ́n ní certificate, wọ́n ní degree, wọ́n ní gbogbo ẹ̀, wọ́n jẹ́ káwọn bandits, àwọn kidnappers kí wọ́n máa rape àwọn èèyàn wa, kán máa pa àwọn èèyàn wa, gẹ́gẹ́ bí ohun tá a ti gbọ́ sẹ́yìn àtàwọn ohun tá a ti rí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Sunday Igboho has also raised concerns about the lack of respect shown to traditional monarchs who often align themselves with politicians. Ẹ rántí pé Sunday Igboho ń sọ fáwọn èèyàn nígbà kan pé àwọn olóyè, àwọn lọ́balọ́ba pé gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń fira yín wọ́lẹ̀ yìí ẹ má jò rí bẹ́ẹ̀ kí wọ́n lè máa fọ̀wọ̀ fún yín bó ṣe tọ́ àti bó ti yẹ. Ohun tá a wá ń sọ ni pé kí ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu kí wọ́n bá wa gba olóyè Sunday Igboho láàyè kí wọ́n padà wá sí Nàìjíríà, kí wọ́n má rí wọn gẹ́gẹ́ bí criminal. He should not be labelled a criminal. Pàápàá tá a bá fẹ́ wo àwọn ohun tí àwọn bandits ń ṣe, tí àwọn criminal ń ṣe, ẹ rí pé ẹ̀tọ́ ìlú ni olóyè Sunday Igboho wọ́n ń jà fún. This is about the importance of fair treatment and justice for Sunday Igboho. So ẹ bá wa gbà wọ́n láàyè, ẹ bá wa ṣàánú fún wọn, ẹ temper justice with mercy, kí wọ́n padà sí Nàìjíríà tàbí kí wọ́n ní àǹfààní láti lọ bá àwọn fámílì wọn ní ìlú Germany. Remember to follow us for more stories, like, comment, and share. This is DIGINAIJA. Thanks for watching. Bye for now.